بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصل الخطاب ومن يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Òní jẹ́ ìjọ kẹrìndínlógún inú oṣù kínní tí ń ṣe Muharram ọdún 1434 àti 405 léyìí tó ṣe déédéé sí ìjọ kẹsàn-án inú oṣù kọkànlá ọdún 2014. Síbẹ̀ ní bá a bẹ̀rẹ̀ tírà La ilaha illallah, tírà tí ó kọ́ wa nípa ìtumọ̀ La ilaha illallah, ìtumọ̀ rẹ̀, ma'anaha, ìtumọ̀ rẹ̀, ó ti yé, shurutuha, àwọn májẹ̀mú rẹ̀, àwọn májẹ̀mú tó rọ̀ mọ́ La ilaha illallah. Ọ̀pọ̀ lónìí wọ́n wí gbólóhùn La ilaha illallah àmọ́ ìtumọ̀ rẹ̀ kò sí, kò mọ̀ túmọ̀ rẹ̀, májẹ̀mú rẹ̀ gan kò sí, ẹni tó tiẹ̀ mọ̀ túmọ̀ ní wọ́n máa ní mọ̀ àwọn rules and regulations rẹ̀, ó ti yé, sọ gbẹ̀lá ní tíra yóò mọ̀ sàlàyé fún wa. Nawaqiduha, àwọn nǹkan tí máa ń ba La ilaha illallah tí máa ń bàjẹ́, bí àlùwàlá ni tẹ́ bá sàrà látọ́ nìsín, ẹ sá sàrà lá ní tẹ́ wọlé àlù náà ẹ wá só nìsín, tí wọ́n sọ fún àlùwàlá ní sùn bẹ́ẹ̀ ó bàjẹ́ àbí ó bàjẹ́. Àwọn nǹkan tí máa ń ba ìrun jẹ́ àmọ́ wọn bá, ìtí máa ń ba àwẹ̀ jẹ́ àmọ́ wọn bá, ìtí máa ń ba tẹ́ hajj jẹ́ gbogbo ẹ̀ lámọ̀ bá. Náà bẹ́ẹ̀ náà ni àwọn kan bẹ tí máa ń ba La ilaha illallah máa ń bàjẹ́. Pòròpá àgbọ̀ yìí bá àwọn kankan bẹ tó yí pé máa ń ba La ilaha illallah tí máa ń bàjẹ́, tó yí pé tí yẹn bá ti àwọn kan náà kalima tawhid rẹ̀ ti condemn. Orúgbà tó bá tó jìnà sí kìíní yẹn kó tó wá tó wí kalima yẹn kó má yẹ kó tó wá jẹ́ ìtẹ́wọ́gbà. Nawaqiduha nìyẹn, àwọn kan tó máa ń bàjẹ́. Àmọ́ gẹ́gẹ́ bá ti mọ̀ tí máa ń bá lọ́la jẹ́, tá a mọ̀ tí máa ń bá àrùn jẹ́, tá a mọ̀ tí máa ń bá àwẹ̀ jẹ́, tí máa ń bá hajj jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. The same thing náà aláti mọ̀ nǹkan tí máa ń bá gbólóhùn La ilaha illallah aláti mọ̀ tí máa ń bàjẹ́. Ṣé gẹ́gẹ́ bábí? Bákan náà fadluha, ọlá tí ń bẹ fún La ilaha illallah, ẹjá máa fọkàn bá ẹ̀kọ́ ìlọ, ọlá tí ń bẹ fún kẹ́lìmọ̀ La ilaha illallah ó ní ọlá. Gbogbo ẹ̀ tó bá wí La ilaha illallah ó ní dẹ́rẹ́jà tí ń bẹ fún, ó ní ọlá tí ń bẹ fún. Kí ló ọlá tó wà fún? Gbogbo ẹ̀ la fún ọmọ ọkùnrin àmì síra yìí. Kẹ́yì á kò ké ìrọ́bù ẹ̀ fáwọn tó láàbù tó ń mọ̀ nípa nahwu insha Allah ẹ gbọ́ ìrọ́bù La ilaha illallah. So tíra yìí qayyim jiddan, tíra ní tó pàtàkì gidi gan fi babiha. Ẹ jẹ́ ká wò lónìí àwọn tabligh wọ́n wí gbólóhùn La ilaha illallah àmọ́ tùmọ̀ táwọn ń fún ó yàtọ̀ sí tùmọ̀ tẹ́ẹ̀mà. ẹ gbọ́ ogun insha Allah ẹ ra àwọn tabligh sífà wọn bí sífà ahlu sunnah ni ẹ rí wọn masha Allah mutamassik ẹ̀rí nisfu sak gemu rawani asuwaki ẹgẹ́ jù àwọn àmọ́ wọn è pèpè sínú àkídà ẹgẹ́ jù àwọn pẹ́tàrà ìtumọ̀ La ilaha illallah lọ́dọ̀ wọn oníbàwọn sí mọ̀ fún oníbàwọn sí mọ̀ tú gbogbo ẹ̀ lágbọ̀lá ẹ̀
àwọn Mu'tazila ìtumọ̀ la ilaha illallah lọ́dọ̀ wọn ó ní ìtumọ̀ bẹ́ẹ̀ náà làwọn Sufi àwọn Gulat àwọn ní bá ṣe mọ̀ tú la ilaha illallah àwọn Ahlu Sunnah ní bá ṣe mọ̀ tú la ilaha illallah gbogbo ẹ̀ lágbọ̀nù tíra ẹgẹ́ dùn àwọn so ẹ jẹ́ ká fi sọ́kàn ẹ má jẹ́ à sáláì máàmá participate níbi kíni tíra yìí ó ṣe pàtàkì gan mo rò pé tí ì bá rí afáàtúkọ tíra yìí wọ́n pè ní Abi Abdullah Muhammad bin Sa'id Raslan ẹgẹ́ dùn àwọn so afáàbẹ̀rẹ̀ tíra pẹ̀lú bismillahir rahmanir rahim innal hamdalillah نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد أفان لي فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد لي خطبة الحاجة إتا كجاري نيسي مكبني كيني خطبة الحاجة لي fani fa inna allaha dájájọ́ náà bá tó ga jùlọ khalaqal khalqa ó ṣẹ̀dá àwọn ẹ̀dá ó dá àwọn ẹ̀dá li ibadatihi nítorí kíni ìjọsìn torí kan lè bá jọ́sìn fún ṣẹ́gẹ́ dìbà now ìbéèrè láàrin ní ìsìn pé tá bá béèrè lọ́wọ́ wa ní ìsìn pé kí ni purpose wíwà láyé wa lè ìbáàdà nítorí ìjọsìn ni láti wà láyé àìbẹ̀ ẹ̀kọ́ ni ọlọ́run dá wa ó dá gbogbo ayé gbogbo ẹ̀dá nítorí kíni ìjọsìn ṣẹ́gẹ́dẹ́ bábí kò sí nǹkan náà ti bẹ̀rẹ̀ orí ayé yìí ní tí mí ni àti tí èmi wọ́n sin náà bá subhanahu wa ta'ala àwọn ànábì ọlọ́run dáhùn torí kíni torí ìjọsìn bíbẹ láyé wọn torí ìjọsìn ni àwọn màláíkà torí ìjọsìn àwọn àlùjànnú torí ìjọsìn àwọn ẹranko àwọn ènìyàn gbogbo ẹ̀dá al-khalqa ọlọ́run dáhùn torí ìjọsìn ni ẹgẹ́ jẹ bábí now bẹ̀t ẹ gbọ́ táwọn mí ń sọ pé ọlọ́run dá ayé nítorí ànábì gbogbo tí ń bẹnu ayé pátápátá torí kí ọlọ́run fi dá lè ìbáàdà bẹ̀tà àwọn sọ pé ọlọ́run dá ayé nítorí ànábì tí ẹ bá ṣe ọlá ànábì ni ayé ò bá mọ̀ ti dáyé bẹ́ẹ̀ ni ní ìtẹ́bá bẹ̀rẹ̀ lọ́rùn pé kí ni dẹ̀líl lórí ilé kí ni nafsi lórí bẹ́ẹ̀ lẹ́yìn kankan mọ́ àwọn àwáwí ọ̀rọ̀ wa àwọn ọ̀rọ̀ ànábì tí ànábì ò ní daraja ni ànábì ò lọ́rọ̀ lájú ànábì torí rẹ̀ gan. bẹ́ẹ̀ni ẹgẹ́ ti bá bi pé oríṣiríṣi ọ̀rọ̀ fún àwọn mú àwọn daraja náà máa mú wa ìmú daraja náà máa wá yẹn inú wọn fi mú ẹ̀rú ẹ pé ọlọ́run dá ayé nítorí ànábì ṣé dẹ́rẹ́ ìlú wa lè léyìn dẹ́rẹ́jọ́ ọ̀tọ̀ ọlá ọ̀tọ̀ káwọn á dá ayé nítorí ànábì ọ̀tọ̀ ẹgẹ́ ti bá bi ọlọ́run dá ayé àti tí ń bẹ nú ayé náà káká nítorí ìjọsìn ni kí náà ni
ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àwọn arẹ́ rí mu wa àwọn onírẹ́ rí mu wa nínú Qur'an àbínú àdìsí lẹ́yìn kankan mọ́ mú àwọn àwòrán ọ̀rọ̀ wa kàmíkàmí ẹgẹ́ bí wàbí ọlọ́ni wa ma khalaqtul jinna mi ìṣẹ̀dá àwọn àlùjọ̀nù wal insa àtọ́mọ ènìyàn lásán bí èsì pé kánibà sékìní kánibà jọ́sìn fíìmì ọlọ́wọ́ bá àwọn afọ àfọkùn tí a ń pè ní illa liya'budun láàrin illa liyuwahhidun mo dá wọn nítorí kánibà mú mi lọ́kàn kama sọ̀rọ̀ gúnmọ́ mi ọlọ́wọ́ subhanahu wa ta'ala kẹ́gẹ́ ti bá wọn. wal ibada àfààníṣẹ́rí tí a ń pè ní ìjọsìn ìbáadà tí a ń pè ní ìbáadà ẹgbọ́ yìí hiya ta'atullahi bimtithali awamirihi ó ní ìtẹ̀lé àti ọlọ́run lójú ọ̀nà kí ẹ mọ̀ ó ní títẹ̀lé ọlọ́run ta'atullah ìtẹ̀lé ọlọ́run lójú ọ̀nà kí ẹ mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú àwọn òfin rẹ̀ bimtithali awamirihi pẹ̀lú kí ẹ mọ̀ ṣiṣẹ́ pẹ̀lú kí ni àwọn àṣẹ tí bá ń pa ọlọ́run ní ṣe báyìí ṣe báyìí ṣe gbogbo àti ìyẹn bá ti ń ṣe nǹkan tọ́nà wa ní kí n ṣe yẹn tó ìyẹn ṣe ìbádà ni wajitinabi nawahi àti jíjìnà tí àwọn kan tọ́lọ̀ bá kọ̀ àwọn kan tọ́lọ̀ bá ní ẹ̀fílẹ̀ má ṣe báyìí má ṣe yìí má mú yìí má jẹ yìí má wọ̀ yìí má gùn yìí gbogbo àti ìyẹn bá ti ń jìnà sí òun ṣe ìbádà ni ọlọ́run má ṣe zìnà gbogbo àti ìyẹn bá ti ń jìnà sí zìnà gbígbà pé ṣe ìbádà ni ọlọ́run ni má mutí gbogbo àti ìyẹn bá ti ń jìnà sọ́tí ọlọ́run kì í má mú jìnà sí tó ìyẹn bẹ́ẹ̀ nù ìbádà ni ìtàn pé ní ìbádà nìyẹn bó wà tí ìbá ti ń tẹ̀lé aṣọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ni kírun èyàn kírun náà gbàwẹ̀ èyàn gbàwẹ̀ sókun ẹbí èyàn sókun ẹbí ṣe dára táwọn òbí èyàn ṣe dára tí wọ́n yẹn mọ̀ dáradá àwọn òbí rẹ̀ hàn tó gbogbo àti ìbá ti ń ṣe lè gbà pé ń ṣe ìbádà ni. olùkọ́ ẹ̀jẹ̀ dìbà mi kama bayyana zalika subhanahu wa ala alsinati rusulihi gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe àfihàn eléyìí gẹ́gẹ́ bọ́lá ọba ti ṣe àlàyé eléyìí látòrí ahọ́n àwọn òjíṣẹ́ rẹ̀ ṣẹ́gẹ́ tí wà bí gẹ́gẹ́ bí ọlọ́pàá ti fi àlàyé eléyìí látòrí ahọ́n àwọn òjíṣẹ́ rẹ̀ pé falẹ̀ ìbáàdà pé n tí a ń pè ní ìjọsìn níìsì ìtumọ̀ àkọ́kọ́ ní definition àkọ́kọ́ nìyẹn ẹ̀rọ̀sán àrùbá definition àkọ́kọ́ ìtumọ̀ àkọ́kọ́ tábà fún ìbáàdà oníkíni ta'atullahi bimtithali awamirihi wajnabi nawahihi definition àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì fala ìbáàdà onítùmọ̀ ìbáàdà kuma ismun orúkọ kan ni jami'un èyí tó kójọ tó kó kíníjọ li kulli ma yuhibbuhu Allah gbogbo ntọ́nà bá nífẹ̀ẹ́ sí ẹ̀rọ̀sán gbogbo ntọ́nà bá ti nífẹ̀ẹ́ sí ó ti di ìbáàdà wayardahu tọ́nà sì yọ́nú sí gbogbo ntọ́nà bá ti yọ́nú sí ó di kíni ìbáàdà minal aqwal nínú àwọn ọ̀rọ̀ téèyàn bá ń sọ jáde lẹ́nu àwọn ọ̀rọ̀ tí ń jáde látòrí ahẹ́yàn tọ̀ ìbáàdà ni àwọn ọ̀rọ̀ tó dáa àwọn ọ̀rọ̀ tó lẹ̀ Ànábì ní wal kalimatu tayyiba sadaqa ọ̀rọ̀ tó dáa ọ̀rọ̀ tó mọ́ tó dùn sàárà ni man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayran aw liyasmut definitely sísọ ọ̀rọ̀ tó dáa ni ìbáàdà ni àwọn ọ̀rọ̀ tó yóò bá sọ jáde àwọn tasbih àwọn afkar takbir tahlil tahmid wa ma ila zalik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ìbáàdà ni because ọlọ́run nífẹ̀ẹ́ sí ọlọ́run yọ́nú sí ṣẹ́gẹ́ dìbàbí minal aqwal nínú àwọn ọ̀rọ̀ wal a'mal àtàwọn iṣẹ́ ìta ń fara sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ az-zahira àwọn ọ̀rọ̀ ni àtàwọn iṣẹ́ ni az-zahira èyí tó hàn ní gbangba ni wal batina àti ètò pamọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá kí ni ìbáàdà ni gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu wa sọ́nà nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí tó ó ti di ìbáàdà gbogbo iṣẹ́ kan tábà tì síwájú sọ́nà nífẹ̀ẹ́ sí tó yọ́nú sí tó sì ṣe iṣẹ́ náà ó ti di ìbáàdà ẹgbẹ́lẹ̀ yìí bá ní ìṣẹ́ ti gbé ìtumọ̀ ìgbélẹ̀ kejì tó ní tó tún fún ìbáàdà ó ní pé gbogbo tọ́nà bá sáà ti nífẹ̀ẹ́ sí tó sì yọ́nú sí nínú ọ̀rọ̀ sísọ náà àti iṣẹ́ kan tó ṣíṣe àbí sísọ ó ti di ìbáàdà ìjọsìn nìyẹn
ẹgẹ́ dìbò àbí nísìn tábàwò ìtumọ̀ àkọ́kọ́ ṣé kò fẹ́ relate mọ́túnmí ẹlẹ́kejì ṣé ọlọ́mọ ń pa àṣẹ nǹkan tí ò nífẹ̀ẹ́ sí ẹ̀rí pé ògbóntọ́rọ̀ bá ní ẹ ṣe ọlọ́run nífẹ̀ẹ́ sí ni ayé ọ̀gọ́ ni ó ti yọnu sí ni inda opposite ẹ̀kọ́ gbogbo ntọ́rọ̀ bò bá ti nífẹ̀ẹ́ sí gbogbo ntọ́rọ̀ bò bá ti nífẹ̀ẹ́ sí ó ṣe kínú ó kọ̀ fún yàn bẹ́ẹ̀ ni ọlọ́bù nífẹ̀ẹ́ sí àkẹ́kà sí ìkílẹ̀ yóò ṣe yẹ èyí ó jìnà sí ẹ̀rí pé ìtumọ̀ àkọ́kọ́ ni àti ìtumọ̀ ẹlẹ́kejì wọ́n jọ ń lọ náà ni ẹgẹ́ ti báàbí yẹ wá ilé ní ìsàtúmọ̀ ìtumọ̀ ìtàpẹ́ ní ìbádà nìsí tọ́ èyí tó hàn àti tó pamọ́ fa ibadatu subhanahu sẹ́rí ẹ̀sìn ọlọ́ọ̀ba tí mo máa ń bẹ́ẹ̀ fún hiya ta'atuhu bi fi'li al-ma'mur ó ní ìtẹ̀lọ́lọ́ pẹ̀lú kí o ṣe àwọn iṣẹ́ tí ń paláfẹ́ wa tarkil mahzur àti gbígbéjù sílẹ̀ àwọn nǹkan èèwọ̀ mahzur àwọn nǹkan èèwọ̀ wa dhalika huwa haqiqatu din al-islam eléyìí gan ni pàápàá ojú islam eléyìí gan ni pàápàá ẹ̀sìn islam kí wọ́n mọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́run ó sì mọ̀ jìnà sí tọ́lọ̀ bá kọ̀ òun gan ni pàápàá islam ó ní haqiqatu din al-islam li'anna ma'na al-islam afan torí pé ìtumọ̀ islam ó ní kí ni al-istislam lillahi bi ta'ala ó ní ìjùpájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́ọ̀ba tó ga jùlọ kí n sọ̀rọ̀ ń darẹ̀ fọlọ́ kí n gbáfà fọlọ́ kí n múra pé òun ò jẹ́ kankan kó sọ̀rọ̀ ń darẹ̀ fọlọ́ọ̀ba yẹnyẹn ìsọ̀rẹ́ndà yẹn ìjùpájú sẹ́ẹ̀lẹ̀ ni al-mutadammin èyí tó kójọ èyí tó rọ́pọ̀ mọ́ gayatal inqiyad ògóńgó ìṣekíni ìgbàfà fọlọ́ tí a bá ti islam kó wá tó ṣe kíni inqiyad islam yẹn mutadammin máa mọ́dá inqiyad wa dhulli àti ìyẹpẹrẹ kó yẹpẹrẹ ara níwájú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wal khudu'i àti ìlítẹ̀ríba ilé ìtàn pẹ̀lú kíni máa islam nù sáà fọkàn bá lọ. wa kama amara Allahu ta'ala bi ibadatihi gẹ́gẹ́ bọ́lọ̀ bá ti wá pa wá láti kíká jọ́sìn fún ni náà an ibadati siwahu ó kọ ìjọ́sìn fún ẹlòmí yàtọ̀ sí ṣé ń gẹ́tẹ̀ báyìí bí ọlọ́run bá ti pa àṣẹ pé ká jọ́sìn fún ẹgbà nìyí o ẹ̀rí pé ọlọ́ni wa abudullaha àbí kí láàrin fẹ́lẹ̀ amúrùbá bó ṣe pa àṣẹ pé ẹ jọ́sìn fún mi náà an ibadati siwahu ó kọ ìjọsìn fún ẹlòmíì tí bá ti sún wọn lọ ó kọ káàsì ẹlòmíì yàtọ̀ sún wọn lọ kí mo sọ ní ìsìn bọ́lá ti pa àṣẹ pé ẹsẹ̀ mi inú ẹ̀ ló ti kọ ẹ jìnà sí gbogbo ẹlòmíì tẹ́ba ẹ jìnà sí gbogbo nǹkan mi yàtọ̀ sómi ọlọ́ọ̀ba qala ta'ala ọlọ́ni wa laqad ba'athna fi kulli ummatin rasula ní ti pàápàá àwa ọlọ́run ọba agbẹ́dìde sínú gbogbo ìjọ agbẹ́kíni dìde sínú gbogbo ìjọ rọ̀ṣúlà òjíṣẹ́ kò sí òjíṣẹ́ kò sí ìjọ kan tí ọlọ́run gbẹ́dìde báyìí àfikọ́ ọlọ́run fi kíni kó fi òjíṣẹ́ tì fún wọn àfikọ́ ọlọ́run bó wọn náà òjíṣẹ́ sí wọn iṣẹ́ wo wá ni ọlọ́run bá máa gbé fáwọn òjíṣẹ́ náà fi kán máa sọ fáwọn ìjọ náà àní ìbùdóláhà ẹ̀ka àtẹlélé bá ìbùdóláhà ẹjọ́ ti fọ́lọ́ ọba ọlọ́bù wa dúró báwọn kò dálé báwọn ó tó wá sọ kékeré wọ́n ṣẹ́ni bó tọ̀gùt kí ló kọ́ láàrin ìtìmẹ́ bó tọ̀gùt ẹ jìnà sí gbogbo tó bá ti ń sin àtọ̀sọ́rọ̀ ọba inú ayé mẹ́rọ ni wà abudullaha ẹjọ́ ti fọ́lọ́ ọba wala tushriku bihi shay'a ẹ má sọ̀rọ̀ ogun ma pẹ̀lú kankan wa qala ta'ala ọlọ́run tó sọ ní ayé mi pé faman yakfur bit tọ̀gùt gbogbo lúkúlùkù tó bá ṣe àìgbàgbọ́ sí tí wọ́n ń sìn yàtọ̀ sọ́lọ́ ọba tó ṣe àìgbàgbọ́ sí tí a ń pè ní tọ́gùt Abdullah bin Abbas ó ní ìtumọ̀ àtọ̀gùt láàrin nínú àyà yìí ó ní kíni kullu ma ubida min dunillah gbogbo tí wọ́n bá ti ń sìn yàtọ̀ sọ́lọ́ ọba ó ní tọ́gùt òsàní
ère ni màláíkà ni àwọn ànábì Ọlọ́run bá ni àwọn àlùjànnú ni àwọn wòlíì ni àwọn ṣéwù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àìmà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn kan wọ̀nyí pátápátá wọ́n bá lọ́ndà kí ni ọ̀gùn tọ́wádìí àwọn kan bẹ tẹ́ńjọ́sì fún oòrùn àwọn kan bẹ tẹ́ńjọ́sì fún òṣùpá àwọn kan tó pé odò ni wọ́n ń bọ àwọn míì màálù tá à ń jẹ tá a fi jẹ àmàlà àti iyán gbẹ làwọn lọ́lọ́wọ́ bá ti wọn. Ya salam ó ti yé so ìta pẹ̀lú kí ni tọ́gùtù ni ẹgẹ́ dùn àbí tọ́lọ́ ni faman yakfur bi tọ́gùtù gbogbo ẹnikẹ́ni tó bá ṣe àìgbàgbọ́ tó ṣe disbelief sí ní tí a ń pè ní kí ni tọ́gùtù gbogbo tẹ́sí yàtọ̀ sọ́lọ̀ wa yu'min billah tó wá nígbàgbọ́ sọ̀rọ̀ ọba nìkan pé o nìkan jọ́sìn tá jọ́sìn fún kí ló ṣe yẹn ọlọ́ni faqad istamsaka bil urwatil wuthqa ní ti pàápàá irú ẹni bẹ́ẹ̀ istamsaka ó ti gbámú ó ti rọ̀ mọ́ kí ni al urwatil wuthqa okùn tó yí okùn fọkànbalẹ̀ láǹfi sọ ọmọláha èyí tí kò lè já láíláí wallahu sami'un alim ọlọ́run bá ọba olùgbọ́nu ọbẹ̀ ní mímọ́ ni ẹ̀rí pé àwọn àyà tí a fà mú àìní sí ó bá kí ọ̀rọ̀ táfà sọ yìí pé bọ́lọ̀ ti pa àti kíká jọ́sì fóun bẹ́ẹ̀ náà ló ti kọ́ ká jọ́sì fẹ́ lómi àìbẹ́ẹ̀kọ́ ni ẹ̀rí pé àwọn àyà ìmọ̀ ní ìsìn tẹ́ńtọ́ka sí nìyẹn àìbẹ́ẹ̀kọ́ ni tọ́ wa qad bayyana subhanahu wa ta'ala ọlọ́run bá ti mímú mẹ́fún tó ga jùlọ ó sì àlàyé ó sì àfihàn ipe kí ni anna man wahadahu dájúdájú gbogbo ẹnikẹ́ni tó bá mú ọlọ́ọ̀bá ní àṣù wahadahu tó mú lọ́kàn wa akhlasa al-ibadata lahu tó sì mẹ́ẹ̀sìn tàngátàngá fún tó mẹ́ẹ̀sìn akhlasa látara al-ikhlas tó mẹ́ẹ̀sìn tàngátàngá fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ni ọlọ́ọ̀bá ti ní àdéhùn walam yakhlit imanahu bishirkin tí ò wá rò pọ̀ tí ò ro ìmánì rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ tí ò rò pọ̀ mọ́ ẹbọ ẹ máa gbọ́ ẹ máa wo àwọn òfin táwọn tọ́lọ̀ ń dèrè tí àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ yẹn tí àfa ń sọ yìí o wípé ọlọ́run bá ti ṣe àfihàn ní ọ̀rọ̀ rẹ̀ wípé gbogbo ẹni tó bá mú un lọ́kàn tó sì mọ ẹ̀sìn tangatanga fún wọn ọlọ́run bá nìkan tí ò ro ìmánì rẹ̀ pọ̀ mọ́ ẹbọ kana minal aminin yóò máa bẹnu àwọn olùfọkànbalẹ̀ fi dunya wal akhirah láyé àti láti kí o máa ọkàn rẹ̀ yóò máa balẹ̀ yóò máa bẹnu fọkànbalẹ̀ yóò máa bẹnu ìrọ̀rùn yóò máa bẹnu ìdẹ̀ra yóò máa bẹnu dẹ̀kùn láyé àti láti kí o máa tí gbogbo àwọn máa ṣe hu yìí yóò kàn máa wọ àwọn yẹn báyìí pé kí ní sáwọn yẹn báyìí ọkàn tí ó mọ̀ balẹ̀ ẹgẹ́ jù àbí yóò sì mọ̀ bẹ́ẹ̀ nìkan ní al-muhtadina ila siratil mustaqim yóò sì mọ̀ bẹ́ẹ̀ nù àwọn olùmọ̀nà lọ sí ojú ọ̀nà tó tọ́ siratil mustaqim ojú ọ̀nà tó tọ́ ẹgẹ́ jù àbí ọlọ́run sí àlàyé lé inú ọ̀rọ̀ rẹ̀ ìbọn náà sọ bẹ́ẹ̀ qala ta'ala ọlọ́run sọ yìí pé allazina amanu ṣẹ́ẹ̀tì ń bọ́ alẹ́zínà ámànù àwọn tí wọ́n ní ìmánì àwọn tí wọ́n mú ọlọ́ọ̀bá ní àṣù àwọn tí ìmánì wọ́n jìdò ní ìgbàgbọ́ òdodo walam yalbisu imanahum bizulmi tí wọ́n wá ro ìgbàgbọ́ wọn nì tí wọ́n rò pọ̀ mọ́ àbòsí tí wọ́n da ìgbàgbọ́ wọn pọ̀ mọ́ àbòsí ulaika lahumul amnu ọ̀kẹ́ àwọn wọ̀nyí ń bẹ fún al-amnu ìfọ̀kànbalẹ̀ ẹ̀dìrìbá ní ti ẹ̀rì pé ọ̀rọ̀ àfáàní ní ti ó ṣe dé sí ayà Qur'an allazina amanu àwọn tí wọ́n ní ìgbàgbọ́ òdodo walam yalbisu imanahum bizulmi tí wọ́n wá ro ìgbàgbọ́ wọn ní pọ̀ mọ́ àbòsí ulaika lahumul amnu àwọn eléyìí ń bẹ fún wọn ìfọ̀kànbalẹ̀ wa hum muhtadun àwọn sì ní olùmọ̀nà ẹgẹ́dìbá kini tuma aya yi ay allazina akhlasu al-ibadata lahu wahdahu àwọn tí wọ́n mẹ́sìn tanga fọ́lọ́run ọba
lónìí kan walam yakhlitu imanahum bi shirkin tí wọ́n ro ìmánì wọn pọ̀ mọ́ ẹbọ wa hum bi dhalika muwahhiduna lillahi ta'ala àwọn bẹ lórí bẹ́ẹ̀ lẹ́ni tó mọ̀ Ọlọ́run bá ní ọ̀kan Ọlọ́run bá tó gbọngbọ́n jùlọ tó ga jùlọ ẹgẹ́ gbà tìrú àwọn báyìí Ọlọ́run ni wọ́n bẹ nú fọkànbalẹ̀ wọ́n bẹ nú ìfàyàbalẹ̀ wọn ò ní mọ̀ sínú wàhálà wọn ò ní mọ̀ sínú dààmú ẹgẹ́ gbà àmẹ́ni tí ò ní ìmánì tí nǹkan kan bá ṣẹlẹ̀ báyìí ó dilé babaláwo ó dilé oníṣègùn ó dilé church ó dilé atẹ́yìpẹ̀ torí pé kíni ó ti gbọ́àmà ó ti gáwúrà ya ìmá ó ti ro ìmánu pọ̀ mọ́ kíni shirk wà ní fọkànbalẹ̀ torí bá kàn fọlá sọ́rọ̀ lè wọ́n ti dé lágbájá kan ni sínú bá wọn bá yóò di làkájẹ́ nǹkan ni ìyá lágbájá kan ní ṣe mí tàmọ̀ nǹkan ni ya salam murgaga ta nuban so imani tauhidi ni ma mu fọkànbalẹ̀ wa orílẹ̀ ayé yẹn tege ta nuban to walubsu aw wallabsu bono allabsu to lon lo no aya yi to lon walam yalbisu fil mudari ni ama mazar de ko oni allabsu mazar ni ìpìlẹ̀ rẹ̀ ni ibi tó ti jáde ni kí wá ní túnmọ̀ al-labsu yẹ al-khaltu walam yalbisu bí máa walam yakhlitu imanahu bi zulmi ẹ̀rọ̀tán bábi ń ro imani wọn pọ̀ mọ́ àbùsí wa zulmu huna ìtumọ̀ az-zulmu tọ́lọ̀ sọ́nù áyà yìí ipe walam yalbisu imanahum bi zulmi pé wọ́n ro imani wọn pọ̀ mọ́ àbòsí kí ni túmọ̀ àbòsí láàrin ay ashirku oni ẹbọ ó tọ́ kí ọmọ tún gbọ́nà az-zulmi bí máa ashirk àbí pẹ̀lú ẹ̀rí wo pẹ̀lú ẹ̀rí wo ní ó jà tú ááyà yìí o zulmi tọ́lọ́ ló láàrin yìí pé shirk ni kí ni dẹ̀lí lórí pé zulmu ní shirk ni tọ́ ẹ mọ̀ gbọ́ òní dẹ̀lí níwájú yín ẹ̀rí ni lórí pé az-zulmu huna bí mana ashirk fa'an abdullahi ibn mas'ud hadisi wá láti ọ̀dọ̀ tàbí àgbà ni abdullahi ibn mas'ud ọmọ kí a na muhammad qala abdullahi ibn mas'ud ó sọ yí pé lamma nazalat alladhina amanu wa lam yalbisu imanahum bi zulmi nígbà tí wọ́n sọ áyà ìkàlẹ̀ pé àwọn tí wọ́n ní ìmánì tí wọ́n wá ro ìmánì wọn pọ̀ mọ́ àbòsí tọ́lọ̀ sọ yìí nígbà tí wọ́n sọ áyà ìkàlẹ̀ kulna gbogbo wa sọ fún àná Muhammad pé ya Rasulullah ìlú tí ọlọ́ba ayuna lam yazlim nafsa ta nínú wa tí è sábòsí fẹ́ nàárẹ̀ à ń sábòsí ẹ̀rí pé ìrònú tí wọ́n bó ló lọ nọ́mà àbòsí táwọn mọ̀ kó gba hákìlẹ̀ kó mọ́ fún kó ṣeré kó gbélé létí kó ẹjẹ́ dùn àhán ntáwọn ntí làákà ìwọ̀n lọ nìyẹn pé àwọn tí wọ́n di ìmánì tí wọ́n ró àbòsí tí wọ́n ró ìmánì wọn pọ̀ má bòsí àwọn wá ń tú àbòsí yẹn àbá wọn ṣe mọ́ ní èdè wọn ẹjẹ́ dùn lédè tí wọ́n tó bá ní azulmu wọn ni kéèyàn ó ṣe kéèyàn kéèyàn ó yẹ̀yàn jẹ àdìsí wa ẹ mọ gbọ́ o àní jókòó sí pẹ̀lú àwọn sàbẹ̀rẹ̀ wa ni unsur akhaka zalim aw mazlum ran ọmọ ìyá rẹ tó jára bùsì ràn lọ́wọ́ àbí wọn bá sábòsí fún ọmọ ìyá rẹ tó jára bùsì ràn lọ́wọ́ àbí wọn bá ṣe àbòsí fún ràn lọ́wọ́ báyọ̀ sàbẹ̀ ti bẹ̀rẹ̀ sínú wúra wọn ni eléyìí ni tẹ̀sí wọn lásìkò jahiliya ẹgẹ́ dùn àwọn lásìkò jahiliya nǹkan mọ̀ sí nìyẹn ọmọ ìyá mi ní nísìn ó wá gba hákì yìí kò fún yín mo wá bá yín tẹ̀ ń bára yín jà ẹ̀yin lẹ́sì lárí ọmọ ìyá mi ló lẹ̀bi káwọn yín kàn wọlé fún ni akànjọ́ máa bìí ni
ìní béèrè pé kí ló ṣẹlẹ̀ nígbà tí bá ta bá lù yìí tá dáadáa tá a rẹ́gẹ̀ yìí sàdá kì í then yẹn tí àwọn béèrè lọ ọmọ yà ń pẹ́ kí tẹ̀ ló ṣe gan náà àná wà láàmú gba owó rẹ̀ ní ìfúnfà àwọn òṣìṣẹ́ eré ní títí wọn eré ní ká ìdá wọn fọ́múlà wọn lélẹ̀ pé nsúrù akhaka zalim ọ̀nà ọmọ ìyá rẹ̀ alábòsí rẹ̀ lọ́wọ́ àwọn mùsùlùm àbọ̀n bá sábòsí fún gbẹ́sẹ̀ wọn ti nìyẹn bí ọ̀rọ̀ ìṣòwò àná náà ti máa ń lò tọmọ ìyá rẹ̀ bá jẹ́ alábòsí rẹ̀ lọ́wọ́ kún lọ́wọ́ lórí àbòsí rẹ̀ àníbi wa jókòó pẹ̀lú àwọn tàbí njọ́ kan àníbi wa gbọ́dọ̀ tẹ́ máa ń lò yẹn fọ́múlà wọn ni àníbi náà wà sọ jáde pé unsuru akhaka zalim aw mazlum ran ọmọ ìyá rẹ̀ tó jẹ́ alábòsí ràn lọ́wọ́ àbí ọba sábòsí fún kí wọ́n ti wọ́n ra wọn ni ṣé n tàn sí lásìkò jàhílíyà yẹn sí Islam faramọ́ ni wọ́n ti wọ́n ra wọn. ẹnìkan kan sọ fún ya Rasulullah máa ràn lọ́wọ́ tán bá sábòsí fún tẹ́nìkan bá gba hákì rẹ̀ tí ò fẹ́ fún tẹ́nìkan bá fẹ́ yàn jẹ ibi tẹ́nì mi bá ti pin ni báwo wá ni tó bá jẹ́ pé òun gangan alábòsí ńkọ́ ń fẹ́ mọ̀ sí ìsìláàmù sọ̀pọ́ọ̀tì ntáwọn ń ṣe lásìkò jàhílíyà yẹn àbí ò sọ̀pọ́ọ̀tì ànígbà ni bó ṣe ràn lọ́wọ́ ni ó gbà lọ́wọ́ mú wọ́n ti kò ní ju sábòsí ṣẹ́gẹ́ ìgbà mi ẹ̀rù bá nàbí ti ṣe já bó ti ṣe àtúnṣe ìwà àwọn tí wọ́n ṣe yẹn pàtó wọn sọ ayà ìkàlẹ̀ àwọn àròkọ àbí irú àbòsí yẹn ìní wọ́n gbà lérò ni wọ́n ní ta nínú wa tí èyí kábòsí ẹgẹ́ jù àwọn kọ́lọ̀ ànábì àwọn sọ fún ẹ pé laysa kama taqulun kìí ṣe bẹ́ẹ̀ ń ṣe ń sọ kìí ṣe bẹ́ẹ̀ ń ṣe ń rò àbòsí táyìn mọ́ nǹkan náà sọ láàrin yìí nǹkan náà sọ nù ayà yìí alam tasma'u ila qawli Luqman libnihi ẹ̀yin ò gbọ́ ọ̀rọ̀ tí ànábì Luqman sọ fún ọmọ rẹ̀ wípé ya bunayya ìrí ọmọ mi la tushrik billah má ṣe orogún mọ́ Ọlọ́hun Ọba inna shirka la zulmun azim dájájú àbòsí dájájú ẹbọ àbòsí tó tóbi ni so allazina amanu walam yalbisu imanahum bimada bishirkin bizulmin yani bishirkin ẹ̀rìkì àti fi hadith àti bitukini aya Qur'ani ilé ni tafsir bil hadith tafsir al-Qur'an bil hadith ẹ̀rìkan wà bí wallahu a'la wa a'lam so eléyìí ni ọlá tàbí kí n sọ pé eléyìí ni àdéhùn sọ̀rọ̀ ọba ṣe gbogbo ẹni tí o bá ti sọ̀rọ̀ gúnmọ́ náà ọba tí o ro ìmánì rẹ̀ pọ̀ mọ́ àbòsí tí o ro ìmánì rẹ̀ pọ̀ mọ́ ṣírk tó yóò mọ̀ bẹ́nu fọkànbalẹ̀ yóò mọ̀ bẹ́nu ìdẹ̀ra káì gbogbo ayé tá a bá jìnà sí ṣírk tá a jìnà sẹ́bọ tá a yí sẹ́bọ gbogbo ayé ò bẹ́nu fọkànbalẹ̀ sínú fọkànbalẹ̀ báyìí tẹ́yìn bá jáde nísìn kò ní àmà dájú pé òun padà sílé abẹ́ẹ̀kọ́ ni ẹ̀kẹ̀rẹ̀ gbọ́gbù kankan ju àkàrà síbi kan abẹ́ẹ̀kọ́ ni kò sí fọkànbalẹ̀ ẹni gbọ́ pa kan fún yàn bá abẹ́ẹ̀kọ́ ni kò sí fọkànbalẹ̀ èyàn kẹ́lẹ̀ máa rìn lọ lálẹ́ kan gbẹ̀rẹ̀ yórí àwọn tí wọ́n forí mu omi tájíyàn gbé kò sí fọkànbalẹ̀ tẹ́lẹ̀ wà láyé lè sùta téèyàn sọta tí ò ní bẹ̀rù kankan tó sùnmọ́jú mùsàmà ní òru yẹn tó ní bẹ̀rù pé báyà kankan tẹ̀ ń bọ̀ wá àmọ́ ní ìsìnkú ìwòsàn wò ní ìsìn. kí ló fà á wàláhì tó fà ní kíni ẹ̀bọ tàbá gbọ́ àyà yìí ìdá nǹkan mi pọ̀ mọ́ náà wà inú fa gbogbo problems tá a wọnú rẹ̀ yìí ẹ̀bọ inú fa àwọn olórí tí ń darí wa tó pé wọn ò ní ájẹ́lìsì wa ẹ̀bọ ni ìbá ti pé gbogbo ayé àbá ní ṣẹbọ mọ́ ọlọ́wọ́ mọ̀ṣù gọ́mẹ́ntì tó dáa fún wa yóò sì fi ẹ̀sìn wọn rinlẹ̀ ìbẹ̀rù tá à ń bẹnu rẹ̀ yìí yóò yí padà sí ìfọ̀kànbalẹ̀ fún wa ẹgẹ́ tí àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí tí ò ṣẹbọ lórí ayé táàrò ìmánì wa pọ̀ mọ́ ẹbọ àmọ̀ bẹ́nu fọ̀kànbalẹ̀ ẹ̀sìn Islam yóò rìnlẹ̀ nínú ilé ẹnkálukú àti láwùjọ
ìbẹ̀rù tá ń bẹ́ẹ̀ yóò ṣe kíni ọlọ́run yí padà yóò sọ di kíni ìfọ̀kànbalẹ̀ sẹ́ni dẹ̀ lórí mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́ni wa'ada Allahu alladhina amanu wa amilu salihati la yastakhlifannahum fil ard kama istakhlafa alladhina min qablihim ọlọ́ni wa'ada Allahu ọlọ́run bá ti àdéhùn àlẹ́káwọ̀rẹ́ lọ́lọ́run ṣe ọlọ́run sàdéhùn fáwọn tí wọ́n ní ìmánì nínú yín tí wọ́n dẹ̀ ṣiṣẹ́ rere wípé kí ni òun ó fún wọn ní ìjí olórí lórílẹ̀ yóò fi wọn sí olórí lórílẹ̀ la yastakhlifannahum fil ard yóò fún wọn ní khilafa yóò fún wọn ní ìjí olórí lórílẹ̀ pé àwọn onímọ̀ darí ayé ẹgẹ́ jù báwọn irú gúdùlọ kò ní síbẹ̀ àdéhùn náà ṣe òun ó fún wa ní kíni ìjí ọba lórílẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kejì yóò sì fi ẹ̀sìn tí wọ́n yọ́nú sí fún wọn nì yóò fèrè lẹ̀ wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum yóò sì fi ẹ̀sìn wọn nì èyí tí wọ́n yọ́nú sí fún wọn tọ́nà yọ́nú sí wọn á fèrè lẹ̀ fún wọn lórí ayé wa raditu lakum al-islam dinan ko islamu yóò fèrè lẹ̀ ẹlẹ́kẹta wala yubaddilannahum min ba'di khawfihim amna yóò sì change fún wọn yóò yí padà fún wọn kíni inú bẹ̀rù tán bẹ́ẹ̀ ni min ba'di khawfihim lẹ́yìn bẹ̀rù tán bẹ́ẹ̀ yóò wá yí bẹ̀rù yóò wá yí padà yóò sọ kíni al-amnu ìfàyàbalẹ̀ lahum ulaika lahumul amnu ẹtìbá yóò yí padà yóò sọ kíni ìfàyàbalẹ̀ àdéhùn náà ṣe pé wọn ò ṣe gbogbo kíni bá àdéhùn àkọ́ni kíni nǹkan àkọ́kọ́ yóò fún wọn ní ìjọ lórílẹ̀ kíni kẹ́lẹ́kejì yóò fi ẹ̀sìn rinlẹ̀ fún wọn ẹlẹ́kẹta yóò fún wọn ní fọkànbalẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni ọ̀rọ̀ ni àdéhùn tí mo ṣe yìí máa jẹ̀mú tí fi pé àdéhùn yìí o máa jẹ̀mú náà wọ́n ní kíni ya'budunani la yushriku bi shay'a wọ́n mọ̀ sí ní ọlọ́ọ̀bá wọ́n ní sọ̀rọ̀ ogún mẹ́mí ọlọ́ọ̀bá fún gbogbo ẹni tó bá gbọ́ ááyà yé nìsín yóò já mọ̀ pé ẹbọ ni máa ń bí kẹ́ẹ̀ máa rí ṣúgọ́ bá ń ṣe lórí ẹ̀ ẹbọ ni máa ń bí kí ẹ̀sìn máa dàrú ẹbọ ni máa ń bí kúmọ̀ ti fàyà balẹ̀ ẹ pé ááyà ni àtẹ́lẹ̀ tó wà náà tíra yìí ojú rí wọn jọ ń lọ ni ó tún àti mo rí gbàgẹ́ gbàdì so tawhid òun gẹ́gẹ́ ni máa mú ìfọkànbalẹ̀ wá lórí nínú ìlú kí wọ́n lẹ́yẹ káwọn dùn áàtì máa ṣe lónìí gẹ́gẹ́ bí Sheikh Fawzan ti sọnù sẹ́rù mọ̀sáìlì jàdí àtàkàtẹ́nìtì lẹ́ẹ̀kan wípé in tó jẹ́ pàtàkì fún àwọn dùn áàtì àyàtà mú bid-da'wati ila tawhid kí wọ́n pàtàkì máa pèpè sí tawhid ẹgẹ́ dùn àmọ́ lónìí àfi manhaj àwọn ahli sunna kalẹ̀ àwọn manhaj àwọn khawarij àtàwọn mu'tazila ẹ̀rọ àwọn àfà lórí mímbàrí àwọn wo pé n tó lè mú solution wá sínú àmọ̀rí tá à ń bẹnu rẹ̀ yìí problem tá à ń bẹ nínú country yìí tó lè mú solution wá ní kékeré ká gorí mímbàrí ká mọ̀ sí pé fáwọn olórí ká mọ̀ yẹpẹrẹ wọn ká mọ̀ sí pé fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé n ló lè mú solution wá irú ìṣesí ìsìn ni ó tún máa ń bí aburú sínú ìlú ni solution gangan ad-da'wah ila tawhid ẹ máa jìnnà àkídà fáwọn èèyàn ẹ máa bí ìjàwọn lórí tawhid lórí àkídà as-salima lórí àkídà as-sahiha àkídà tó yè kóró àkídà tó múnádóko ẹ bí ìjàwọn lórí rẹ̀ ẹ kẹwàá ohun tọ́rọ̀ bó sì ẹ jẹ́ káwà náà Muhammad sallam ìgbà tó wà nù Mákà tó ṣe dáwà lórí tawhid sọ̀rọ̀ lórí sórí khilafa gbà náà ta ló wà lẹ́ gbà náà tàlẹ́ tó wà ní tàwọn olówà lókè Ànábì àti àwọn sọ̀hábà àwọn náà wà lẹ́ àwọn kèfèrí àwọn Kùrẹ́ṣì àwọn náà wà lókè abẹ́ẹ̀kọ́ ni ṣé Ànábì ẹ wá gbọ́ bí tánàbì ti wá gorí mímbàrí àbọ̀ wá dúró síbi kan tó wá bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn tó ti pé ń fi aburú kan náà Muhammad wọ́n fi aburú kan àwọn sọ̀hábà wọ́n pa àwọn sàbẹ̀mì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níbo lẹ ti rí kéyìté Ànábì wa gorí mímbàrí àbọ̀ wá gùn mí kí wọ́n bẹ̀rẹ̀ sí ṣépè fún wọn pé la'natullahi alaykum ọlọ́run kó ṣépè fún ọlọ́run kó gbé níbo lẹ ti rí láti ju àlùmọ̀ká déédéé àkókò tánibí wà lùmọ̀ká yẹn déédéé àkókò ìlànà wà nìṣẹ́
uslubu tá bí lo ìlú Mẹ́kà ló ká na mo lo ni si àwa fi uslubu tí ìlú Mẹ́kà afilele àwa lọ bá uslubu ìlú Madina mu uslubu ìlú Madina ni àwọn afa lo ni si ètò ẹ ká mo lo uslubu tí kíni ìlú Mẹ́kà da'wa ló ẹ ká ma ṣe ad-da'wa ila tawhid ká ma pa sínú tawhid sínú akida tó fẹsẹ̀ múlẹ̀ ẹgẹ́ gbà ìsúlùbù ìlú Mẹ́kà ló ẹ ká ma ṣe ní ìsìn ìgbọ́ ìgbọ́ àwọn malamai sai ti sin àwọn tán ṣe lánàá láwọn caji yawa kuma kasan abin to zai so bi ta yi dawa ce yawanci malamai sai dai Allah ya tsare mabiyan da yawancin suke da shi yanzu gaji ne bẹ́ẹ̀ni suna Allah ya ƙi ne ka za to shi ma tí àwọn ọ̀dọ́ ti fẹ́nu gbogbo ẹni tí ó bá máa ṣe irú chájì yìí fúra ẹni tí ò kí o lè ṣe ẹni tí ò ṣe kàràtú wà lórí ṣe irú chájì náà ẹgẹ́ tí wà ní fọ irú ẹni bẹ́ẹ̀ wà ní ṣí ni babban malami a gudun mabi so ibi tá a ti mọ ẹni tó ní manhaji àtẹni tó ní manhaji ni ẹgẹ́ tí wà manhaji ahli sunna àwọn tó tẹ̀lé manhaji àwọn salafu salih àìgórí mímbàrí ká máa ṣépè fún àbí ká máa làánà àbí ká máa ṣe takfirun mu'ayyan al-kufru mu'ayyan àbí la'nul mu'ayyan ká máa ayyan ó kó yẹn ká ṣépè fún àbí ká ayyan ó kó yẹn ká lafta mai kaulatan okay bẹ́ẹ̀ni ó ti yé bá bí so kí wọ́n wàláyé ṣẹ́ra àwọn tíra àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ tàbí kí n sọ pé àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn tíra àwọn wàláyé ká mọ̀ káwọn irú àwọn ṣẹ́rù sunna ti imam Barbahari ṣẹ́rù sunna ti tẹ̀ ajuri ṣẹ́rù usuli sunna ti imam Ahmad ẹgẹ́ gbọ́n as-sunna ti imam Bagawi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn tíra ti àkídà táwọn tàfà tẹ́tí lọ ti gbẹ́gbẹ́ a mọ̀ rí àwọn manhaj àwọn ahli sunna pé kìí ṣe déédéé ní káàgùrù mímbà ká máa sí pé fúlù kúrò kó jẹ́ polówó ìwò jẹ́ fásitì walau kana fasikan walau kana zaliman an láti sí pé fún hásẹ̀ ní táàmù sẹ́ni kékeré ká máa sàdúwà fún kọ́nà kó bá yí padà haramu ni ká sí pé fún torí pé èpè tá à ń fún ni ìtumọ̀ èpè ni pé kó tó máa lékún ààbò títí ń fi al-ibad min rahmatillah ni tuma Allah'an ìgbéke ìké náà bá jìnà síyàn gbogbo ẹni tó bá ti pè fún ní à ń tàyà fún gbé àpá sọ pé ìké náà kó jìnà sí ọ ẹni tí ìké náà bá ti wá jìnà sí kí ni onílé sí ṣé ìkẹrẹ inú mẹ́ta dé ìkàbú wà láyé ìgbé jáde nítorí bọ́ọ̀bù lọ́wọ́ ìgbé jáde nítorí kàkùn ní ìsìnkà mọ̀jùlá tó kéré báyìí ìpéjojúmọ́ bọ́ọ̀lù sí alálàáfíà bọ́ọ̀lù ọkọ̀rọ̀ ti fẹ́ ṣiṣẹ́ àwọn sì ní àwọn ń wò pé àwọn làfà súnà wọ́n mú manhaj khawarij ló kọ́ fàṣì dàwà súnà ọlọ́kùn sọ àmúwà so ìpé mọ́ mú fàyà balẹ̀ wá sínú ìlú oníkíni ad-da'watu ila tawhid ká bíúdì àwọn tó láàbù lórí tawhid lórí káìdà náà mànàbẹ́ súnà so fẹ̀mí káìdà ọlọ́run fúnra ẹ̀ ló mú kí ni wá dẹ́wọ́lá wá fún wa dẹ́wọ́lá ọkọ̀ tẹ́wọ́ kọrí ẹ̀jẹ̀ wọn tààlẹ̀ lẹ̀ kò sẹ́jẹ̀ nǹkan tààlẹ̀ kí ni dẹ́wọ́lá ọkọ̀ tẹ́wọ́ kọrí ní Islam dẹ́wọ́lá lu Madina gbà tí wàhálà kọlu Mẹ́kà ọlọ́run kan yóò ṣe hijira aka samu dẹ́wọ́lá kí wọ́n sẹ́yìn bá kò sí jírí kẹsẹ̀ tààlẹ̀ kò sí èbúkà bá àzájì bá kuma aka samu dẹ́wọ́lá saboda an gina rijal akan tauhidi wọ́n ti build àwọn rijal lórí tauhidi sẹ́ẹ̀rí wà láwọn jàrí mẹ́mbà yìí aka gina su akan tauhidi suna nan ka ba ti bidu wani wuri tauhidi wallahi suna nan aka gina su akan ruhi na imani miti imani ta bidu wani wuri wallahi suna nan za su fito suna nan amma to ana gina su akan caji an bidu wani wuri caji tafa ba ti tó bá ti ṣe afa kí ni ó kọrẹ owó báyìí ló jẹ ya ti biliyan kata
ina ni Ọlọ́run kò sànù wa àwa dé ẹ jẹ́ ká gbọ́ àgbọ́yé Islam dáadáa ká mọ̀ manhaji wa dáadáa ká mọ̀ tauhid ká ní àkídà ingantacce bari ne láti tsira láyé àti nínú sàrà tìláàdì fíọ́mà náà. nípa kíní tẹ̀sán 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 yóò wá ní àwọn tó gbèsè tó àwọn kan ní ìfẹ́ àwọn tó gbèsè tó tẹ̀lé pé mú bẹ́ẹ̀ni yàrá ìkú wa ẹ̀ lọ́wọ́ ẹ̀ ká gá. kò lè ṣeéṣe ni kò ṣeéṣe kò ṣeéṣe. ummatan wahida. torí tí wọ́n bá rí nípa tí ìyá mi ní ká dáńgẹ̀ lọ ilé oníta ilé olùdíje tuntun ti ẹdẹ ní ilé olùdíje tuntun. Ọlọ́run kò ṣàánú wa so at-tawhid òun gangan ní pàtàkì onímọ̀ mú fàyà balẹ̀ wá sínú ìlú la ilaha illallah kámọ̀ túmọ̀ rẹ̀ kámọ̀ àwọn ṣùrùtì kámọ̀ nǹkan tí wọ́n balá ìlà jẹ àtọ́lá rẹ̀ gbogbo ẹ̀lámọ̀ sàrẹ́ inú tíra yìí kẹ́kẹ́ jù àbí sàbẹ̀lẹ̀ ọba subhanahu wa ta'ala kọ́nà kó kún wa lọ́wọ́ so inshallah kádùn báyìí lónìí bá next week kákan tẹ̀síwájú ṣé kò sí béèrè. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك